wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. tẹ́ ẹ bá wà ní ojú òpó Facebook àti YouTube wa ẹ rí i pé paluda tààrọ̀ kọ́ Káyọ̀dé tún ti paluda àwọn tẹ̀ ń wò ń bẹ̀. ọ̀rọ̀ àwọn ẹ̀dá ni. paluda tààrọ̀ àdá tààrọ̀ bẹ̀ ṣékélé nílé àárọ̀. ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. àwòrán tẹ̀ ń wò yìí wọ́n ń wá lóríṣiríṣi ẹ̀ mọ̀ wò yìí pé èèmọ̀ wo leléyìí arákùnrin kan tó káwọ́ gbéra yìí òun gangan lọ̀rọ̀ yìí kàn ó. ẹni tẹ́ ẹ mọ̀ ń wò yìí kì í mọ̀ sarákùnrin kan lásán kábíyèsí rẹ̀ Olódùmarè. ilé ayé. odidi ọ̀gá àgbà ilé ìwòsàn kan mọ̀ ní Káyàmọ́ ní ìpínlẹ̀ Kwara. arákùnrin tẹ́ ń wò òkú rẹ̀ nínú igbó yìí ọ̀rẹ́ dókítà yìí mọ̀ ní. ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. dókítà Àdìó Adéyẹmí Adébọ̀wálé ọ̀gá àgbà dókítà ìpínlẹ̀ Kwara mọ̀ ní í ṣe. àwọn tá a bá wà ní ojú òpó ayélujára dáadáa ti gbọ́ nípa àṣẹlẹ̀ yìí ṣùgbọ́n ẹ mọ̀ pé bí ò bá ní nǹkan kan tá a fẹ́ gbé yẹ̀wò àní gbé yẹ̀wò. ẹ̀yin èèyàn mi ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ nǹkan kan ẹni ọkàn ló mọ̀ ọ̀rọ̀ rẹ o rẹpẹtẹ. ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé. dókítà tá à ń sọ yìí lé ní èjì ó mọ̀ ti dèèyàn mẹ́ta báyìí tán ti kà sí lọ́rùn pé ẹ̀mí wọn ti tà tọwọ́ rẹ̀ bọ́. ìròyìn tó sì káàkiri orí ayélujára ṣàfihàn pé kì í ṣèyàn méjì nìkan ni ọ̀gá àgbà dókítà ìpínlẹ̀ Kwara yìí Àdìó Adéyẹmí Adébọ̀wálé ti ṣekú pa o lẹ́yìn ìròyìn tó jáde pé ó ti wà ní àtìmọ́lé ọlọ́pàá fún ẹ̀sùn ìṣekúpa ọ̀rẹ́bìnrin rẹ̀ Ìfẹ́olúwa àti arábìnrin Nàfísà Hálídù tí wọ́n jọ wà ní ìlú Káyàmọ́ ní ìpínlẹ̀ Kwara. Ìfẹ́olúwa ni wọ́n jọ ń lọ síbi ìgbafẹ́ kó tó di wípé ó gbẹ̀mí rẹ̀ kábíyèsí Olódùmarè. ọ̀rẹ́ rẹ̀ tí ń ṣe kabúkabú ẹ wá gbọ́ bí dókítà ṣe gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní dókítà Adéyẹmí Adébọ̀wálé wọ́n mọ̀ ti fi páńpẹ́ ọlọ́pàá wọ́n ti fi mú o wọ́n ti fi gbé e pẹ̀lú wípé ó pa ọ̀rẹ́ rẹ̀ tí ń wa kabúkabú ó sì lọ gbé òkú rẹ̀ sínú igbó ó sì sá lọ. ọkùnrin oníkabúkabú tá à ń sọ yìí ìlú Ìbìnrin ní ìpínlẹ̀ Ẹdó ìnímọ̀ tí ń ṣiṣẹ́ rẹ̀ tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Emmanuel Agbovineza. ní oṣù keje ọdún ni àwọn méjèèjì ni wọ́n kọ́kọ́ pàdé ara wọn pé àmọ́ra tá a dọ̀rẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń wá connection káàkiri ẹ kíyèsára o ẹ kíyèsára gbogbo ẹ̀yin awakọ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá ti gbéyàn pàápàá jùlọ àwọn tí máa ń gbé charter wọ́n ṣàfẹ́ connect mẹ́ni tí wọ́n bá gbé bóyá wọ́n rí i pé ọlá ń bẹ lára rẹ̀ wọ́n fẹ́ connect lọ́nà kan àbí kejì ẹ̀já kíyèsára ẹ kíyèsára. níbi tí dókítà tí ó ti gba ó wọ mọ́tò rẹ̀ ó ṣáàtà ọkọ rẹ̀ iná ni ó di pé wọ́n ń tàkùrọ̀sọ wọ́n fi di ọ̀rọ̀ gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Chidin Wabuzor bó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ yẹn ní ìpínlẹ̀ tí Ẹdó lọ́hùn-ún wọ́n ní abẹ́rẹ́ òní dókítà ló gún oníkabúkabú yìí o ṣẹ́mọ̀ ìyún ó ti wa kabúkabú ó ti wa mọ́tò káàkiri ó ti gbé káàkiri látàárọ̀ ìyẹn ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án tá a lò tán yìí náà ní ọdún 2022 ìyẹn lẹ́yìn tán ti meet in July dókítà yìí láti Káyàmọ́ ìpínlẹ̀ Kwara ó tún wá lọ sí Bìnrin nígbà tó dé Bìnrin ọ̀rẹ́ rẹ̀ náà ni ó sáàpè pé kó a máa gbóhùn káàkiri gbogbo ibi tóun ń lọ ó pe ọ̀rẹ́ rẹ̀ yìí Emmanuel tó ti dolóògbé báyìí ó pè gẹ́gẹ́ bí oníkabúkabú cab driver ńgbò pé ó sì ní kó máa gbóhùn káàkiri gbogbo ibi tó fẹ́ lọ wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò látàárọ̀ tó fi di ọwọ́ ọ̀rọ̀lẹ́ gbẹ̀rẹ́ bóyá ọkọ̀ tí yìí ń wà ló ti jẹ́ kọ́ rẹ̀ tó wá sọ fún dókítà pé
ẹsẹ̀ fẹ́ mọ́ ròhún bákan ló bá ní ọ̀dà ó kúkú mọ̀ pé dókítà ni mí jẹ́ ń ṣètọ́jú rẹ̀ ló bá gùn lábẹ́rẹ́ àṣàbẹ́rẹ́ kú ni dókítà Àdìó abẹ́rẹ́ kú ni dókítà Àdìó Adébọ̀wálé Adéyẹmí ló gún ọ̀rẹ́ rẹ̀ ó ní kàbúkàbú o bátẹ̀wá pósèsì náà ní èéṣe tó wá gbé òkú rẹ̀ sínú igbó ṣebí dókítà ni ó sì gbé lọ ilé ìwòsàn wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti kú wọ́n kúkú ṣèwádìí ìtọ́ba pa á bó ṣàbẹ́rẹ́ yìí náà ni níṣẹ́ ló lọ sọ òkú rẹ̀ sínú igbó ẹ bá ń rọ òkú kan nínú igbó arákùnrin kan nínú igbó bẹ́ẹ̀ tí wọ́n wá lójúkọ Facebook àti YouTube yẹn òkú awakọ̀ kàbúkàbú ní ìpínlẹ̀ Ẹdó ní Ìbíní òun lẹ̀ ń wò òun o oníkáyọ̀dé bá ń gbé sí òkú arákùnrin ọ̀hún lẹ̀ ń wò òun níbi tí ọ̀rẹ́ rẹ̀ dókítà Àdìó Adébọ̀wálé Adéyẹmí tọ́lọ̀ rẹ̀ gbé sí nínú igbó ó ṣe bẹ́ẹ̀ tán ó sì tún gbé ọkọ̀ arákùnrin ó tún gbé sá lọ bí akánmọ́mọ́ ńgbà ń bá rí mọ́tò wọ́n mọ̀ wẹ́n tó ní mọ́tò àtọkọ̀ àtòun gangan ńgbà tó sá ó di Òṣogbo náà sì ni Òṣogbo iná lọ sá lọ tọwọ́ ti bá kò gba káyà wọn nípínlẹ̀ Kwara kò gbá bẹ́ẹ̀ lọ Òṣogbo ló gbà lọ kábíyèsí Olódùmarè nǹkan kan bí ò bá nídìí ẹ̀dẹ́ ẹ̀ṣẹ́ ìdédé ṣẹ̀ àtẹ̀fún àtẹ̀dì kíkan kan mọ́ wọlé tọ̀ wá ìròyìn eléyìí pé nígbà tí ọwọ́ ba dókítà Àdìó Adébọ̀wálé Adéyẹmí tí ọwọ́ tẹ̀ ń làwọn èèyàn tí wọ́n wá wò wípé àwọn èèyàn táwọn ń wá yìí àwọn tí dókítà mọ̀ ni kó mọ̀ tiẹ̀ lọ jẹ́ pé ikú wọn náà tọwọ́ dókítà wá ṣẹ̀gbẹ́ Ẹdó ló ti pa Emmanuel awakọ̀ kábúkábú àwọn tí méjì tí wọ́n ti wá ń wá ní Káyàmọ́ ní ìpínlẹ̀ Kwara àwọn yẹn wá wò pé kó mọ̀ jẹ́ pé ó lọ́wọ́ dókítà yìí nù o bó ṣe gba iléeṣẹ́ ọlọ́pàá lọ́nu o Káyọ̀dé já jẹ́ káwọn èèyàn gbọ́ ní tí dókítà wí ńgbà wọn tiẹ̀ kọ́kọ́ mú un tó wí lágọ̀ ọlọ́pàá ní Ìbíní nípínlẹ̀ Ẹdó káwọn èèyàn tiẹ̀ kọ́kọ́ gbọ́ ọ̀nà ká kọ́kọ́ gbọ́ ní tó wí kó tó di pa wàá lọ síbi àwọn èèyàn méjì tó tó pa ní Káàmọ́ bó ni wọ́n ṣe rí àwọn èèyàn méjì yìí ipò wo ni wọ́n wà. ẹ wá gbọ́. Not deliberate. It's never intentional. I know there's nothing I can say to bring back his life. If there's something I can do right now, even at the expense of my own life to bring him back, I will do it. I'm a medical doctor and God has used me to save millions of lives over my short practice. I never meant to harm him. There was no motive whatsoever to harm him. ọ̀rọ̀ àwọn ẹ̀dá. ìbò ni gbogbo ohun tí dókítà ń sọ ṣùgbọ́n tí ń sọ náà ni wípé òun ò mọ̀ọ́mọ̀ ṣe òun ò gbèrò wípé òun fẹ́ pa á kódà ọ̀rẹ́ òun ni tó bá ní tóun tó fi lè jí kódà kó jẹ́ pẹ́ẹ́mí òun ni yóò gbà tọ́rẹ̀ òun fi padà wá sílé ayé òun ṣetán òkú ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́ ń wò tó lọ jù ú nù gbóhùn o. Káàdé Òbíṣẹ̀san já ṣàfihàn àwọn obìnrin ìfẹ́ olúwa lẹ̀ ń wò yìí ìfẹ́ olúwa tẹ̀ ń wò yìí ọ̀rẹ́ dókítà Àdìó Adébọ̀wálé Adéyẹmí ní í ṣe ní Káàmọ́ o ń gbòdì pé wọ́n rí òun náà mọ́ ó tún kọ ẹnìkan Halidu Nàfísà abilékọ ni wọ́n pe òun tiẹ̀ Halidu Nàfísà ẹ wo obìnrin yìí bó ti dá orí gbẹ̀mùgbẹ̀mù bí ẹ̀fọ́ etídò ó sì tún rẹwà Àdìó Adéyẹmí dókítà ó mọ̀ ti dẹ́mi tiẹ̀ náà légbodò ìgbà tí ìròyìn wípé wọ́n mú dókítà yìí tó bóde làwọn èèyàn wá wò pé àwọn èèyàn méjì tá à ń wá tààrí yìí àwọn èèyàn tí wọ́n súnmọ́ dókítà yìí ni ó bá di iléeṣẹ́ ọlọ́pàá wọ́n bá lọ rèé fọ̀rọ̀ tún ọ̀ létí wọ́n fọ̀rọ̀ tún ọ̀ létí iléeṣẹ́ ọlọ́pàá ńgbà wọ́n fọ̀rọ̀ tún ọ̀ létí ńkọ́ làwọn ọlọ́pàá bá wò pé ọ̀dà ẹ̀já gbègbèsẹ̀ pé ká lọ rèé bẹ ọ́fíìsì dókítà yìí wò ọ́fíìsì rẹ̀ lẹ́wọ̀n lọ́wọ́lọ́wọ́ lójúpò Facebook àti YouTube ẹ rí i pé nǹkan méjì wọ́n fi hàn wọ́n fi nǹkan kan hàn bíi sàárè wọ́n fi nǹkan kan hàn bíi ike ìdàdọ̀tí sí waste bin
nígbà táwọn ọlọ́pàá tí wọ́n wọ ọ́fíìsì rẹ̀ tí wọ́n fi tìpátìkúùkù tí wọ́n fi jálẹ̀kùn ọ́fíìsì rẹ̀ oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n bá ń bẹ̀ o oríṣiríṣi àwọn nǹkan bíi wíìgì obìnrin bíi méjì bí àwọ̀tẹ́lẹ̀ obìnrin àtòníranran nǹkan ni wọ́n bá lọ́fíìsì lẹ́yìn náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí ibì kan tó jọ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ́ nínú ọ́fíìsì hùn dáhùn ọlọ́pàá ṣe bẹ̀rẹ̀ sẹ́rẹ̀ o nígbà tí wọ́n fọ́ ibi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ́ yìí òkú ọ̀kan nínú àwọn obìnrin méjì tí wọ́n ń wá ní Kiama òní Adéyẹmí Adébọ̀wálé ló sin sínú ọ́fíìsì rẹ̀ o kábíyèsí rẹ̀ Olódùmarè kí lẹ̀ ẹ́ ṣèyí fún ọmọnìyàn nítorí owó àbí torí ipò àbí torí agbára nígbà tí wọ́n tún wọnú agbọ̀ndọ̀tí waste bin títún bẹ́nu ọ́fíìsì rẹ̀ òkú obìnrin míì náà wọ́n mọ̀ tún bá ń bẹ́ẹ̀ ó wá dèèyàn mẹ́ta lọ́rùn dókítà Adéyẹmí Adébọ̀wálé ọ̀gá àgbà dókítà kan ní ṣe ní Kiama ìpínlẹ̀ Kwara kábíyèsí rẹ̀ Olódùmarè ibi ọ̀rọ̀ tiẹ̀ dé dúró nù o ẹ̀wù ẹni tí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lédè Gẹ̀ẹ́sì pé òun ò mọ̀ọ́mọ̀ bó wà ní tàwọn obìnrin méjì yìí ṣé kò tún mọ̀ọ́mọ̀ náà ní tó fi pààyàn tó fi sín sínú ọ́fíìsì rẹ tó fi gbókù kan sínú waste basket tẹ́ ń wò yìí kábíyèsí rẹ̀ Olódùmarè ọba nǹkan kan o ẹni ọkàn lọ́mọ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ níṣìíṣẹ̀ lókè pẹ̀ ọmọnìyàn ọ̀rọ̀ rẹ o kílẹ̀ tún wí kílẹ̀ tún sọ sí ti dókítà báyìí o káàdé èèyàn 2 sí 3 ká tó wá lọ mú ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ fi pẹ̀kún ọ̀rọ̀ rẹ lálẹ́ tòní. bó lẹ ti rélé yìí sí jẹ́ ń wò ó lójúkò Facebook àbí YouTube bóyá àwọn èèyàn sọ. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú ààrẹ àfiwáṣọ̀nà. wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán.